Apata Uyesatainment TV, your number one birthday RNL. Olúwatóyìn, ó yá jẹ́ ààyè Olúwa. Òkú ọdún òkú yèdún arẹwà ọmọ. Happy birthday to you. Ó yá èrò díá lọ. Ó dilé Olúwatómiyìn ní tèmi, ọmọ rẹ tó rẹwà tó níwà, ọmọ rẹ tó níwà tó lẹ́wà, ọmọ ire ó níwà oníláárí onítẹríba. Ìbùkún Olúwa ń lè mí kí torí kò jọra rẹ̀ lójú, kì í sọ̀rọ̀ ìgbéraga, ọmọ kí là ń kó okú ọdún okú yèdún. Ohun Èkìtì ní jẹlé bàbá tó bí ọlọ́mọ ńlẹ̀, ọmọ olóhùn lápè rán ọmọ lọ́rọ̀ àgógó àsìndà tí ń bẹ lọ́nà tòmù. Èwú yándómù ó dọ̀tun. Akúkú bẹ́ẹ̀ ni lórí òsàn jòkó ẹnu lọ, ìwọ lọmọ òmùdásílẹ̀ mógún ẹnu pani. Ńlẹ́ ọmọ òkú ọmọ ẹlẹ́pa. Òmùgbàbúwò sì kàbìrì ògèlè. Ọmọ ọlọ́sàn lágbẹ̀dẹ níbi tí ẹgbẹ́ ti ń jọ. Ọmọ alákàárísí níbi tí owó ti ń gbin dòdò ní ọ̀nà àyìn. Ọmọ òmókùnkùn yún gbẹ́ ẹ̀bọra. Mọ́sùpáyẹ̀rẹ̀ bóde. Ọmọ olùkí òmù jẹun tuntun. Okú ọdún okú yèdún. Àṣeyìí ṣàmọ́dún aṣàmọ́dún ṣẹ̀mí. Ọdọọdún ló mọ̀ bẹ, ọdọọdún ní sápó orúwé, ọdọọdún lẹ́rùwá ń wà. Bọ́dún bá kọdún pèrègbọ́n amáwọ̀ tútù wálé ayé. Orí ẹ jẹ́ kó dára lẹ́wà bí Ọ̀ṣun, àwọ̀ títò tó bá mú wá sáyé ní mú padà lọ sọ́run, ọmọ aráyé ò ní pa ọ́ láwọ̀dà. Ìwọ ò ní báwọn rógun eléni ní tìyẹ sáma dákọ̀jọkọ̀jọ okú ọdún okú yèdún. Èèyàn tó bá wá ní kó o mọ́ sàmọ́dún ọrùn ó mọ̀ wọrú wọn ní bẹ́ẹ̀ ni tó ru sìmẹ́ǹtì mẹ́fà pọ̀. Olúwatóyìn, ó yá jẹ́ ààyè Olúwa. Okú ọdún okú yèdún arẹwà ọmọ. Happy birthday to you. Thank you for watching our video and follow us on Instagram, Twitter and Facebook at Apata Ewi. Please don't forget to subscribe to our YouTube channel for more videos. We love you.